ó ti hàn báyìí pé èmi Àtíkù ni mo máa já ipò ààrẹ gbà kúrò lọ́wọ́ Tinubu ní 2027. ó fẹ́rẹ̀ jẹ́ bí àwọn tó ń pààrọ̀ ẹ̀jẹ̀ lọ́sibítù bá la ara Alhaji Atiku Abubakar tí wọ́n yẹ ẹ̀jẹ̀ ẹ̀ wò. Kò sí ohun tí ó wà nínú ẹ̀jẹ̀ náà mọ́ báyìí ju bí bàbá àgbàlagbà náà yóò ṣe gbàjọba kúrò lọ́wọ́ ààrẹ Bọ́lá Tinubu ní 2027 lọ. Bó tilẹ̀ jẹ́ pé gbogbo àwọn aṣáájú ẹgbẹ́ APC ni wọ́n ti ń pariwo tantan pé alálásán làtíkù ńlá, tí wọ́n sì ń fòwe sọ̀rọ̀ pé alá tí ajá bá lá inú ajá náà ló kúkú ń gbé, àti pé àgbò gìrìyà kan báyìí làtíkù. Àgbò náà wá rí òkè ó ń pọ̀ ṣẹ̀ṣẹ̀, bí ò bá ṣọ́ra ẹ̀ imú ẹ̀ yóò rú fẹ́jẹ̀ ni. Síbẹ̀ aṣáájú ẹgbẹ́ ADC tó fẹ́ dupò ààrẹ náà ní òun ò tí ì rí ti gbogbo àwọn wọ̀nyí rò. Ipa kọ́ ò gbọ́ṣùtì, òun ti dé fìlà máwo bẹ̀ ní tòun, ibi tí òun lọ lòun kọjú sí, òun yóò sì débẹ̀ dandan. Bẹ́ẹ̀ ni Àtíkù ò ní ibi méjì tó wà lọ́kàn ẹ̀ láti lọ. Aṣọ rọ̀kù ni ó láwọn sáfẹ́ gbàjọba lọ́wọ́ Tinubu yìí ni. Bí ẹni ń lé ni kò bá sì dúró, ẹni à ń lé ò ní ṣe ìṣìwẹ̀yìn. Ẹni eégún lé yóò sì máa rọ́jú náà ni, torí bó ti ń rẹ ara ayé ni yóò máa rẹ ara ọ̀run. Bí Àtíkù ti ń lérí pé òun yóò mú nǹkan jẹ lórí Tinubu yìí, Tinubu náà ti sọ ara ẹ̀ di gúdúgúdú tí ò túra sílẹ̀ nígbà kan. Kò sì lè pẹ́ tí ayé yóò mọ ẹni tí yóò fi àgbà han ẹnìkan nínú wọn. Lánàá òde yìí ni eegun Àtíkù tún lé lójijì. Ó sì jọ pé ohun tó kì í láyà tó fi sọ ọ̀rọ̀ tuntun tó sọ yìí nìyẹn. Ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ìlú Àbújá ti fagilé ẹjọ́ kan tí wọ́n dá lóṣù tó kọjá pé kí INEC yọ orúkọ ẹgbẹ́ òṣèlú 5 kúrò nínú ìwé wọn. Wọn ò sì gbọ́dọ̀ kópa nínú ìdìbò tó ń bọ̀. Ẹgbẹ́ ADC wà nínú wọn. Ìdájọ́ náà sì kó àwọn Àtíkù sí hílàhílo. Àmọ́ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn fa ìdájọ́ náà ya pẹ́rẹ́gẹ́dẹ́ bí aṣọ. ADC sì ti bọ́ sójú ọpọ́n padà. Ohun tó fa ìdùnnú rèé. Ìdùnnú náà ló sì fi sọ̀rọ̀ tó sọ náà jáde pé òun lòun yóò lé Tinubu lọ. Àwọn èèyàn kò yé sọ pé àwọn ò mọ ohun tó dé tí Àtíkù fi sọ ìbò ààrẹ tí àsìkò yìí di kàkà kí eku má jẹ sèse yóò fi ṣe àwàdànù. Bí òun kò bá fi lè rí kinní náà gbà pé kò ní bọ́ sọ́wọ́ Tinubu, ìdí tó fi lọ sílùú òyìnbó l'Amẹ́ríkà rèé, tó sì gba àwọn tí yóò máa ṣe agbódegbà fún pẹ̀lú owó bíi bílíọ̀nù 2 náírà. Ó nígbàgbọ́ pé Tinubu nìkan ni ìṣòro òun, pé tí òun bá ti lè rí ẹ̀yìn Tinubu fi balẹ̀, àwọn tó kù kéré sí nọ́mbà òun. Gbogbo ọ̀nà tó mọ̀ pátá ló sì ń tọ̀ láti rí i pé Tinubu ò ráyè dupò ààrẹ. Ohun tó gbé dé Amẹ́ríkà nìyẹn o. Bẹ́ẹ̀ làwọn èèyàn ń béèrè pé kí ló kúkú le tó báyìí. Àwọn tí wọ́n ń wòye òṣèlú láti ọjọ́ yìí wá ni wọ́n ní tí bàbá náà yé o. Torí Àtíkù ò yàtọ̀ sí eégún líle, pé nígbà tí eégún líle bá ti ń ṣòro kiri ìlú láti ọ̀sán tó ti jáde, nígbà tó bá fẹ́ wọlé kí náà yóò tún lé sí ibi ẹni tó ń padà sọ́nà ọ̀run lóòótọ́ ni o. Yóò máa ṣòro àṣẹ lọ. Pé Àtíkù ò lè dupò ààrẹ lọ́dún 5 sásìkò yìí mọ́. Ìyẹn ìbò ààrẹ tí wọn yóò tún dì ní 2031, níbi tí wọn yóò ti yan ààrẹ tuntun. Torí òun náà yóò ti di ọmọ ọdún 95, 85. Ta ni yóò wá dìbò fún? Ohun tó jẹ́ kó múra sí eléyìí kankan nìyẹn. Ohun tó jẹ́ kí ti àsìkò yìí sì le ju ti tẹ́lẹ̀ lọ rèé, tó sì mú ìkórìíra mọ́, tó ń ki ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà bọ́, ohun tí kì í ṣe tẹ́lẹ̀. Ọ̀pọ̀ èèyàn ní ọ̀rọ̀ tó sọ sí ààrẹ Olúṣẹ́gun Ọbásanjọ́ yà lẹ́nu, pé Àtíkù lè dúró síbì kan kó sọ pé Ọbásanjọ́ ń bá òun jà nítorí pé ó fẹ́ kí Yorùbá bíi tiẹ̀ wọlé ìbò. Ọ̀rọ̀ náà ti fi hàn gbogbo èèyàn pé Àtíkù ti ń sọ ìwà ọmọlúàbí nù nítorí ọ̀rọ̀ òṣèlú wọ̀nyí o. Ipò ààrẹ Nàìjíríà yìí sì ti kó sí i lójú débi pé kò ríran kankan mọ́. Èyí ló ṣe jẹ́ pé àwọn míì dunnú ní kọ̀rọ̀ nígbà tí ilé-ẹjọ́ ní kí INEC fagilé ẹgbẹ́ ADC. Ṣùgbọ́n iná tí adájọ́ Peter Lifu dá sílẹ̀ fún ẹyẹ gúnugún, ó dàbí pé ẹyẹ míì ni yóò fi yan o. Adájọ́ yìí ló dájọ́ ní ọjọ́ 15 oṣù kẹfà tó kọjá yìí pé kí INEC tó ń ṣètò ìdìbò yọ orúkọ àwọn ẹgbẹ́ 5 kan kúrò nínú ìwé wọn, pé àwọn ẹgbẹ́ náà kò kún ojú òṣùwọ̀n láti dúró bí ẹgbẹ́ òṣèlú ní Nàìjíríà. Àti pé yàtọ̀ sí pé kí INEC yọ orúkọ wọn dànù, àjọ náà kò gbọdọ̀ jẹ́ kí wọ́n kópa nínú ìdìbò ọdún tó ń bọ̀, ìyẹn 2027.
lóòótọ́ àwọn ẹgbẹ́ òṣèlú márùn-ún ni o: ẹgbẹ́ Action Alliance AA, ẹgbẹ́ Action People's Party APP, ẹgbẹ́ Accord Party AP, ẹgbẹ́ Senate Labour Party ZLP, ẹgbẹ́ African Democratic Party ADC ló sì kẹ́yìn wọn. Síbẹ̀ àwọn aṣáájú ADC yìí ní ọ̀rọ̀ yìí kì í ṣe ti àwọn ẹgbẹ́ òṣèlú tó kù. Àwọn gan-an ni adájọ́ lífù fi dájọ́ náà nítorí kò fẹ́ràn àwọn láti ibi yìí síbẹ̀ yẹn. Àgàgà nígbà tí àwọn ti sọ fún un tẹ́lẹ̀ láìmọye ìgbà pé kí wọ́n gbé ẹjọ́ àwọn kúrò níwájú ẹ̀, àwọn ò fẹ́ kó jẹ́ òun ni yóò máa dájọ́ àwọn. Ohun tó tilẹ̀ túbọ̀ mú kí ẹjọ́ náà le ni pé ní ọjọ́ 22 oṣù karùn-ún yìí, ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn yìí kan náà ti dájọ́ pé adájọ́ lífù yìí kò gbọ́dọ̀ ṣe kinní kan sí ẹjọ́ náà. Wọ́n ní kó jáwọ́ nínú ẹjọ́ ọ̀hún kíákíá. Gbogbo èèyàn rò pé adájọ́ lífù ti jáwọ́ ni o, àfi bó ṣe di ọjọ́ 15 oṣù kẹfà, bí ọ̀sẹ̀ méjì lẹ́yìn tí àwọn adájọ́ ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn kìlọ̀ fún tó dájọ́ pé àfi kí wọ́n fagilé orúkọ àwọn ẹgbẹ́ márààrún náà. Bẹ́ẹ̀ àwọn tí wọ́n pe ẹjọ́ yìí kò lórúkọ nínú ìwé ìjọba kankan. Wọ́n ní àwọn ni ẹgbẹ́ àwọn aṣòfin àtijọ́, National Forum of Former Legislators. Àwọn ni wọ́n pe ẹjọ́ náà, ṣùgbọ́n àwọn adájọ́ ní ọ̀rọ̀ náà kò kàn wọ́n. Ìyẹn àwọn adájọ́ ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn. Ohun tí wọ́n sì ṣe sọ pé kí adájọ́ lífù jáwọ́ nínú ẹ̀ kó má dá wọn lóhùn nìyẹn. Àmọ́ adájọ́ náà tẹ̀síwájú, ó sì dá ẹjọ́ líle náà fún ADC àti àwọn tó kù wọn. Ẹjọ́ yìí ni àwọn adájọ́ ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn yìí wá dá lánàá ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 28 oṣù keje 2026. Bẹ́ẹ̀ ni kì í ṣe pé wọ́n kàn dá ẹjọ́ náà lásán, wọ́n bú adájọ́ Peter Lífù gan ni. Wọ́n ní kò yé wọn bí yóò ti máa ṣe tí yóò máa dájọ́ bíi ti ọmọ gáréèjì nígbà tó ṣe pé adájọ́ tó mọ̀ nípa òfin ni. Wọ́n ní ó ti di àṣà ẹ̀ pé tí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn bá dájọ́ tàbí tí wọ́n bá kìlọ̀ kan fún un pé kó má ṣe ohun kan, ohun tí wọ́n bá ní kó má ṣe yẹn gan-an ni yóò padà ṣe. Kò sí sí tàbí ṣùgbọ́n àwọn ohun tí wọ́n ń sọ nípa adájọ́ lífù yìí lè padà wá ṣe àkóbá fún un lọ́jọ́ iwájú. Adájọ́ Abba Muhammad ló ṣáájú àwọn adájọ́ ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn 3 tí wọ́n da ẹjọ́ tí Peter Lífù dá dànù, tí wọ́n sọ pé ẹjọ́ tí kò yẹ kí ọkùnrin náà dájọ́ lé lórí rárá ni. Nígbà tí adájọ́ Peter Lífù ń dájọ́ tiẹ̀, ohun tó tẹ̀lé ní ọ̀rọ̀ tí àwọn tó pe ẹjọ́ náà sọ fún un. Ìyẹn àwọn tí wọ́n pe ẹjọ́ tí wọ́n pe ara wọn ní ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àtijọ́. Ohun tí wọ́n sọ fún adájọ́ yìí ni pé àwọn ẹgbẹ́ òṣèlú wọ̀nyí tí àwọn dárúkọ wọn ò kún ojú òṣùwọ̀n mọ́ nítorí wọn kò wọlé nínú ìbò kankan tí wọ́n dì ní Nàìjíríà. Wọn kò sì ní ìdá 25% tó yẹ kí wọ́n ní. Àti pé òfin ti sọ pé ẹgbẹ́ òṣèlú yòówù tí wọ́n bá dìbò gbogbogbò tí kò ní 25% kò yẹ kí wọ́n jẹ́ kí irú ẹgbẹ́ òṣèlú bẹ́ẹ̀ dúró mọ́. Ìyẹn ni Lífù ṣe fagilé àwọn ẹgbẹ́ òṣèlú márààrún tó ní ìbò tí wọ́n dì kọjá lọ, wọn ò mú ìdá 4, wọn ò sì wọlé níbì kankan. Ó ní kò yẹ kí wọ́n dúró rárá bí ẹgbẹ́ òṣèlú ní Nàìjíríà yìí. Àmọ́ ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn ni bó tiẹ̀ jẹ́ pé àwọn tí wọ́n pe ẹjọ́ yìí kò lẹ́sẹ̀ nílẹ̀, wọn ò sì yẹ lẹ́ni tí adájọ́ Àbújá náà gbọ́dọ̀ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ẹ̀ rárá. Síbẹ̀ ọ̀rọ̀ tí wọ́n tún jọ sọ láàrin ara wọn yìí kò sí èyí tó gbéṣẹ́ nínú wọn. Àwọn adájọ́ náà ní ṣé adájọ́ Lífù tó bá ṣe pé ó tọpinpin ọ̀rọ̀ tí wọ́n gbé síwájú ẹ̀ yìí wò dáadáa ni, yóò rí pé àwọn tí wọ́n gbé ẹjọ́ náà wá parọ́ ni. Torí àwọn ẹgbẹ́ òṣèlú wọ̀nyí ti wọlé ìbò láwọn ibì kan rí dáadáa. Nídìí èyí, òfin tó ń tẹ̀lé yìí pé wọn ò ní ìdá 5 nínú ìbò tí wọ́n dì gbẹ̀yìn, ìyẹn kì í ṣe òfin tó wọlé rárá ni. Torí nínú wọn ti ní àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin rí, kódà àwọn míì ti ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin. Bẹ́ẹ̀ ni lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n sì ní ọmọ ilé ìgbìmọ̀ nílé ìgbìmọ̀ aṣòfin. Bẹ́ẹ̀ ìbò ọdún 2023 tí wọ́n dì kọjá ni wọ́n fi yàn wọ́n sípò náà. Àwọn adájọ́ ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn yìí wá ní àwọn ò mọ̀dí tí adájọ́ Lífù fi wá dá ẹjọ́ bẹ́ẹ̀ pé àwọn ẹgbẹ́ àwọn òṣèlú náà kò kún ojú òṣùwọ̀n nígbà tó jẹ́ gbogbo ohun tí òfin fẹ́ ni wọ́n ti ṣe. INEC pàápàá sì ti sọ bẹ́ẹ̀ fún wọn, ìyẹn fún ilé ẹjọ́ yìí o. Àti pé àwọn tí wọ́n ti ẹ̀pẹ́ ẹjọ́ yìí kí ni tiwọn gan nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o? Ṣé àwọn fẹ́ padà sílé ìgbìmọ̀ aṣòfin tí wọ́n ti wá ni, àbí àwọn fẹ́ dá ẹgbẹ́ òṣèlú tiwọn sílẹ̀? Pé gbogbo eléyìí ló fi yẹ kí adájọ́ Lífù wo òye náà pé ọ̀rọ̀ tí àwọn èèyàn náà gbé wá ó ní kinní kan nínú, kó sì rí pé ọ̀rọ̀ wọn kò
kún ojú òṣùwọ̀n níbì kankan àti pé kò sí ìdí kan tó fi gbọ́dọ̀ gbà wọ́n láàyè rárá pé kí wọ́n gbé ẹjọ́ ọ̀hún síwájú òun ká má tí ì sọ pé yóò wá dá ẹjọ́ tó dá náà. èyí tó sì tún mú ọ̀rọ̀ yìí kọni lóminú ni pé mínísítà fún ètò ìdájọ́ Lateef Fagbemi SAN wà lẹ́yìn àwọn tí wọ́n pe ẹjọ́ yìí bó tiẹ̀ jẹ́ pé ó yẹ kí òun pàápàá mọ̀ pé àwọn èèyàn náà kò ní ẹ̀tọ́ níbì kankan láti pe irú ẹjọ́ bẹ́ẹ̀. lọ́rọ̀ kan àwọn adájọ́ ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn yìí ti tú okùn lọ́rùn gbogbo ẹgbẹ́ òṣèlú márààrún. wọ́n ní kí wọ́n máa bá eré àníyàn wọn lọ kí wọ́n fa àwọn èèyàn kalẹ̀ kí wọ́n sì máa ṣe kàmpéènì wọn bó bá ṣe wù wọ́n kí wọ́n máa pé kí àwọn èèyàn dìbò fáwọn. kódà níbi tínú bí àwọn adájọ́ àgbà wọ̀nyí dé wọ́n ní ẹgbẹ́ àwọn aṣòfin àtijọ́ tí wọ́n ní àwọn pe ẹjọ́ yìí ìyẹn National Forum of Former Legislators pé gbogbo wọn gbọ́dọ̀ sanwó ìtanràn owó rẹpẹtẹ sí ni wọ́n fi ta wọ́n lójì. wọ́n ní wọn ò gbọ́dọ̀ lọ lọ́wọ́ òfo torí wọ́n ti fi àkókò ilé ẹjọ́ ṣòfò jù. ọ̀rọ̀ tí ò kàn wọ́n ni wọ́n torí ẹ̀ bẹ́wù sílẹ̀. ajá ló bímọ kì í ṣe èèyàn ẹni tájà ẹ̀ bímọ pàápàá kì í ṣọ̀rẹ́ wọn kí ni wọ́n wá torí ẹ̀ tó kó wá sílé sí. ohun tó wá jẹ́ kí inú Àtíkù dùn gan rèé tó sì ń pariwo kiri pé àkọ́bí ni tẹlẹ́ran ifá yóò fọre kò fọre ọ̀pẹ̀lẹ̀ yóò sọ̀rọ̀ kò sọ̀rọ̀ owó tí wọ́n bá fi dàníyàn tí babaláwo ni. bẹ́ẹ̀ ọ̀pẹ̀lẹ̀ pàápàá kò ní í balẹ̀ kó má yan bọ o kò sí ibi tí Tinubu yóò gbé kínní ọ̀hún gbà rélùwé àwọn ti ṣí gbogbo ẹni tó bá fẹ́ wọkọ̀ kó má ṣàfara ni. Àtíkù ní gbogbo ogun tí àwọn ti jà sẹ́yìn kí nǹkan lè dáa ni àti pé gbogbo bí wọ́n ti ń dènà de àwọn tó àwọn fi ń lágbára sí i ni àti pé ní báyìí o wọ́n ti dá ọgbọ́n títí ọgbọ́n ti tán nínú wọn kò tún sí ète kankan tí wọ́n fẹ́ lò fáwọn mọ́ báyìí. ADC ti dúró bí ADC àwọn bá sì dúró Ohun Àtíkù lòún dúró yẹn. ADC yóò wọlé ìbò bí ADC bá sì wọlé ìbò Ohun Àtíkù lòún wọlé yẹn. àlàyé ò sí fọmọ tó bá yá ẹ̀sùn àfi kó jáde nílùú káwọn APC tètè máa kẹ́rù wọn ni nítorí pẹ̀lú ẹjọ́ tí wọ́n dá nílé ẹjọ́ kòtẹ́milọ́rùn yìí APC gbọ́dọ̀ mọ̀ pé ìbò nìkan ni wọ́n fi ń wọlé lọ́jọ́ ìdìbò kì í ṣe ìdájọ́ kóòtù kankan. ohun tó ń pa àwọn ti APC lẹ́rìn gan rèé àwọn agbẹnusọ wọn sì ń sọ̀rọ̀ tẹ̀ríntẹ̀rín wọn ní òrófó Làtíkù òrófó tó bímọ méjì tó ní ilé òun ti kún ṣọṣọ pé ọmọdé ló kàn nílé ó lóun yóò bèṣù lọ́wọ́ ẹ̀ ṣé ó ti wá lówó ẹbọ nílé nìyẹn. àwọn ará APC yìí ní ọ̀rọ̀ Àtíkù kò yàtọ̀ sí ti ọmọ kéwú tó rówó ọdún kan tó lóun yóò torí ẹ̀ paléyà ṣé ó mọ bí ẹ̀mí yóò ti rí ni. wọ́n ní gbogbo ohun tí ọkùnrin olùdíje lórúkọ ẹgbẹ́ ADC yìí ń wí nígbà tí àwọn bá jọ pàdé lórí ọ̀dàn òṣèlú ni yóò mọ̀ wípé ọ̀rọ̀ náà kì í ṣe bẹ́ẹ̀ rárá torí kàkà kí ọmọdé ọdẹ pẹran ni o àwọn àgbà tó ti ń pẹran tẹ́lẹ̀ náà ni yóò máa pa àpáyíká. èyí ni pé ètò àti ìpolongo ìbò náà yóò bẹ̀rẹ̀ sí í dùn báyìí láti àsìkò yìí lọ torí Àtíkù ò ní gbà àwọn ọmọ Tinubu náà ò sì ní fi òun náà lọ́rùn sílẹ̀ nígbà kan ológbò tí yóò sì pa àgùntàn jẹ láàrin òru gbogbo ilé ni yóò jí sílẹ̀ o. Ọláìwọlá Alága ló ń yẹ ìdájọ́ tí wọ́n fún ẹgbẹ́ ADC àti àwọn ẹgbẹ́ òṣèlú márùn-ún míì wò tó sì ń ṣe àkọsílẹ̀ wọn fún bùdó àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. a kú dédé àkókò yìí o.